Ó jẹ́ ayọ̀ mi láti tún wà lórí ètò yìí ní ẹ̀ẹ̀kan sí ní òní. Mo fẹ́ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè fi pè wá, tẹ́ lè fi bá wa sọ̀rọ̀ sí yín létí lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé tí ẹ wá láti tẹ́tí sí wa. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa náà ni 07038085652, 07038085652, 07087682122, 07087682122 àti 07055307492. Èyí tí mo pè káyìn yìí 07055307492 òun ni WhatsApp wa. Mo fẹ́ kí ẹ lo àkókò láti pè wá. Mo fẹ́ kí ẹ lo àkókò láti bá wa sọ̀rọ̀. A ráàyè láti bá yín sọ̀rọ̀ torí pé a fẹ́ láti lè jẹ́ orísun ìbùkún fún yín àti láti lè pè yín níjà. Mo fẹ́ kí a tẹ̀síwájú lórí ẹ̀kọ́ wa tí a kọ́ ní ìjẹ́jọ́, ìyẹn nípa àníyàn tàbí àìbalẹ̀ ọkàn. Mátíù orí 6 ẹsẹ̀ 25 ni wọ́n ti bẹ̀rẹ̀ lónìí. Mo sọ fún wa ní ìjẹ́jọ́ nípa oore ọ̀fẹ́ Kristi láti inú ọ̀rọ̀ Ọlọ́run pé ojoojúmọ́ la ó ní nǹkan kan tá ó lè ṣàníyàn lé lórí. Òtítọ́ ọbẹ̀ sì ni pé tá a bá ń fojú ara wo àníyàn, a ò ní rí ọ̀nà àbáyọ, a ò ní rí ìrètí, ìjákulẹ̀ kò ṣeé ṣe la ó máa rí. Eléyìí sì ni wípé a ó gba àníyàn láàyè láti pa ìgbàgbọ́ dípò ká fi ìgbàgbọ́ pa àníyàn wa pátápátá. Òtítọ́ ọbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa láti fi àníyàn pa ìgbàgbọ́ wa. Ọlọ́run sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn nǹkan wọ̀nyí nípa àníyàn. Orí 6 ẹsẹ̀ 25 ìwé Mátíù. Bíbélì sọ pé nítorí náà mo wí fún yín, ẹ má ṣe àníyàn nítorí ẹ̀mí yín ohun tí ẹ ó jẹ àti fún ara yín ohun tí ẹ ó fi bora. Ẹ̀mí kò ha ju oúnjẹ lọ tàbí ara kò ju aṣọ lọ. Ẹ ṣáà wo ẹyẹ ojú ọ̀run, wọn kì í fúnrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kórè, wọn sì kì í sí ìkójọ sínú abà, ṣùgbọ́n bàbá yín tí ń bẹ lé ọ̀run ń bọ́ wọn, ẹ̀yin kò ha sàn jù wọ́n lọ. Ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀? Èéṣe tí ẹ̀yin fi ń ṣe àníyàn nítorí aṣọ? Kíyèsí, lílì tí ń bẹ ní ìgbẹ́ bí wọ́n ti ń dàgbà, wọn kì í ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni wọn kì í ránwú. Mo sì wí fún yín pé a kò ṣe Sólómọ́nì pàápàá lé ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú wọ̀nyí. Jẹ̀bi Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ lé aṣọ bẹ́ẹ̀, èyí tí ó wà lónìí tí a sì gbà á sínú iná lọ́la, mélòó ni kí ni yóò fi lè wọ̀nyí lé aṣọ, ẹ̀yin oníkékeré ìgbàgbọ́. Ẹ̀yin oníkékeré ìgbàgbọ́. Ẹsẹ̀ 29 wá ní pé nítorí náà ẹ má ṣe àníyàn. Olúwa dúpẹ́ fún àǹfààní mìíràn láti tún sọ̀rọ̀ yín fún àwọn ènìyàn yín. Jésù ọmọ Ọlọ́run, mo mọ̀ pé ó ní tẹ́ fẹ́ mú jáde nínú òtítọ́ yìí. Mo gbàdúrà pé kó òtítọ́ yìí lè ran àwọn èèyàn lọ́wọ́, kó lè bẹ̀ ayé wọn wò. Ògo ni forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi ní a gba àdúrà. Àmín. Ọlọ́run kò fẹ́ ká ṣe kí ni o? Àníyàn. Ṣé ẹ rí, mo sọ fún wa ní ìjẹ́jọ́ pé ìgbàgbọ́ àti àníyàn kò lè kí ni o? Kò lè bára wọn ṣiṣẹ́. Ṣé ẹ rí, àìsàn làníyàn fúnra rẹ̀ tí ó tún máa ń fa àìsàn míì. Mi ní parọ́ fún wa. Tá a bá ti bẹ̀rẹ̀ sí ṣàníyàn, ọkàn wa kò ní balẹ̀. A ò ní àlàáfíà nínú.
àìsí ní àlàáfíà nínú kò sí tí kò lè dálẹ̀. òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run pa láṣẹ ni, kò dá nímọ̀ràn pé má ṣe àníyàn. bàbá màmá ẹ má ṣe àníyàn, ẹ̀yin ọ̀dọ́ ẹ má ṣe àníyàn, torí àìsàn tó ń dá àìsàn lẹ̀ ni. ìwọ́n mo fẹ́ ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yẹn wípé kí ni oògùn tí Ọlọ́run ní ká lò fún àníyàn? òun náà ni àdúrà. olórin yẹn ní ọ̀rẹ́ wo la níbi Jésù tó lè rú ìbànújẹ́ wa? àǹfààní wo ló pọ̀ báyìí láti máa gbàdúrà fún sí i. ó ní àlàáfíà púpọ̀ là ń sọnù, a sì ti jẹ ìrora púpọ̀ nítorí a kò fi gbogbo nǹkan ṣàdúrà níwájú rẹ̀. ṣe rí ohun tó ń ṣe wá jùlọ ni pé a kò fi gbogbo nǹkan ṣàdúrà níwájú rẹ̀. wọ́n ní bó lọ̀rọ̀ ọmọ tí ò ṣe dáadáa, bó ló ṣe kàn lọ́hùn? ṣé wọ́n ló fúnra rẹ lọ́mọ ni? bó lọ̀rọ̀ iṣẹ́ tí ò ṣe dáadáa, bó ló ṣe kàn lọ́hùn? bó làwọn nǹkan kéékèèké tá ò ní, bó ló ṣe kàn lọ́hùn? àwọn ọmọ rẹ ò tún ní pẹ́ wọlé iléèwé, ṣé o ti gbàdúrà fún ní tí wọ́n máa gbé lọ iléèwé, àpò tí wọ́n máa gbé lọ iléèwé? o ò tiẹ̀ bí Ọlọ́run fún un. ó béèrè fáwọn bọ̀sẹ̀ sọ́ọ̀ksì, ó béèrè fún bàtà iléèwé tuntun fáwọn ọmọ yìí. nígbò bá lọjà ó wà lọ ra bàtà tí ò gbọmọ, nígbò bá ó wà tún ní dábì tó ti rà mọ́, nígbà tó bá tún dábì tó ti rà mọ́ ó wà máa fowó jóná wẹ́rẹ́wẹ́rẹ́. ó wà fi bàtà ẹ lọ ẹlòmíì, ẹni tó ti gbàdúrà tẹ́lẹ̀ olóyè kan lẹ́gbẹ̀rún 3 lòun ó ra ni, bàtà tí wọ́n rà lẹ́gbẹ̀rún 7 mo ṣáà rí díẹ̀ nínú owó mi. àbẹ́ẹ̀kọ́ torí pé nígbà tó yẹ kó o gbàdúrà ó gbàdúrà. bẹ́ẹ̀ ni ká má ṣe ṣàníyàn nípa ohunkóhun, ó ṣùgbọ́n nípa àdúrà, ìsìpẹ̀ àti kítúní o àti òdúpẹ́. ó ní ká máa fi gbogbo kíni o àìní wa hàn. ó yẹ ká mọ̀ pé kò sí tí ò nílò àdúrà láyé wa. ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó ti kọjá àdúrà, kí ló wá kù tẹ́ fẹ́ ṣe o? gbogbo àwọn tẹ́ ń tún dìbò fún, ṣé wọ́n ti yanjú ìṣòro yín? gbogbo àwọn tẹ́ gbẹ́kẹ̀lé, tí bọ́dà mi bá tún wọlé gbogbo nǹkan ni ó fún mi, ṣé ó ti fún wọn gbogbo nǹkan? ṣé ìṣepójú kan náà ló ṣì wà? ó gbàdúrà, ẹ jẹ́ á máa gbàdúrà. àníyàn àti ìgbàgbọ́ kò lè ṣiṣẹ́ papọ̀, ṣùgbọ́n oògùn fún àníyàn tí Ọlọ́run fún wa òun ni àdúrà ìgbàgbọ́. Bíbélì pé àdúrà olódodo ó ló máa ń ṣiṣẹ́ agbára ju ń téèyàn rò lọ, ju ń tá a fọkàn sí lọ. Jésù wípé, Bíbélì wípé Jeremáyà 23 ẹsẹ̀ 3, Bíbélì wípé ké pè mí èmi ó dán ọ lóhùn. ó kọ́kọ́ fún ọ́n dání lójú pé òun ó dáhùn, ó tún lọ́wọ́ fún òun láta lágbára tó mọ̀ ọ́, ju ń tó mọ̀ lọ, ju ń tó rò lọ, ju ń tó lè ṣe lọ. àdúrà lè ṣe é. arákùnrin mi kan pé pẹ̀lú mi, ó ní òun ní ilé aláìníyá àti aláìní bàbá. ó wí pé òun wá ti ń ronú pé kò sówó táwọn máa fi ṣe iléeṣẹ́ ìránṣẹ́ yìí lọ, òun ó tibẹ̀ ni. ló wá bẹ̀rẹ̀ sí gbàdúrà. ẹni tí mo sọ fún yín wà nílùú Ògbómọ̀ṣọ́, ẹnìkan sì pè láti ìlú Èkó, èyí tí wọ́n nílò fún bí oṣù 2
ló kọ́kọ́ fi lé wọn lọ́wọ́. Ìránṣẹ́ Ọlọ́run kan wà tó ní ilé aláìníyá àti aláìní bàbá ní ilẹ̀ Amẹ́ríkà. Wọ́n ní kì í kọ̀wé sẹ́nikẹ́ni láti béèrè fún ohunkóhun fún ilé yẹn. Wọ́n ní máa gbàdúrà ní ọjọ́ tí ò bá ti sóúnjẹ, wọ́n ní yóò mọ̀ọ́mọ̀ sọ fáwọn ọmọ kékeré abọ́ òfìfo wọn kó sórí tábìlì wọ́n máa gbàdúrà lé lórí. Ẹ̀gbọ́n mi, wọ́n ní ọdún kan wà tí kò sóúnjẹ bẹ́ẹ̀ ni. Wọ́n ní ọkọ̀ kan tó ń ru àwọn oúnjẹ lọ sí ìlú mi, àwọn oúnjẹ tó gbọ́dọ̀ wà nínú yìnyín, kó gbọ́dọ̀ tutù. Wọ́n ní bọ́kọ̀ yẹn ṣe bàjẹ́ síwájú ìta ilé ọmọ aláìníyá aláìní bàbá náà. Kókó bẹ̀ ni pé wọ́n ní tó ń jẹ táwọn oúnjẹ tó wà nínú ọkọ̀ náà tí wọ́n bá fi lè dijọ́ kejì gbogbo ẹ̀ ni ó bàjẹ́. Wọ́n ní bẹ́ẹ̀ nìkan ṣe sọ pé ṣe bí ilé aláìníyá àti aláìní bàbá rẹ̀ kàkà tó ń jẹ yóò fi bàjẹ́, ẹ já wulẹ̀ kó fún wọn. Oúnjẹ tán kó fún wọn, wọ́n ló kọjú oúnjẹ tán lè jẹ lóṣù 2 lẹ́ẹ̀kan. Èyí tó fi máa sunkún pé bó láyé mi ṣe rí báyìí, ti bá mi o, orí mi o, ìyá mi o, bàbá mi o, èyí tó fi ń sunkún gbàdúrà. Bí Ọlọ́run ó lè ṣe, ó lóun ó fún ńlá àtàgbára tí wọ́n kò mọ̀ hàn. Ṣé rí nǹkan kẹrin tí mo fẹ́ ká mọ̀ nípa ọ̀rọ̀ àníyàn òun nìyí. Mo fẹ́ kó yé mi àti yín dáadáa pé àwọn nǹkan kan wà tó lè fi wálẹ̀ tàbí tá a lè yí padà, àwọn nǹkan kan wà tá ò lè yí padà. Tẹ́tí sí mi dáadáa o, ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ yìí. Kí n tó sọ gbólóhùn kan sí lẹ́yìn eléyìí, mo sì ti parí wàásù yìí. Ṣùgbọ́n jẹ́ kí n ṣàlàyé eléyìí fún ọ náà. Ǹjẹ́ o mọ̀ pé ò lè yí padà pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ọ́? Ò lè yí padà pọ́kùnrin ni ọ́. Àwọn nǹkan bẹ́ẹ̀ kò ṣeé ṣe kí ni? Kò ṣeé yí padà. Ṣé rí níwọ̀nba àwọn orílẹ̀-èdè kéékèèké tí mo ti lọ tó jẹ́ ilẹ̀ Áfíríkà aláwọ̀ dúdú wa yìí, ẹ tẹ́tí sí mi dáadáa. Ṣé tí wọ́n bá ti pè yàn lọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí, ojú oníjìbìtì wọ́n máa fi wo gbogbo wa. Ojú èèyàn burúkú ni wọ́n máa fi wo gbogbo wa. Ò bá pẹ́ra ẹ lólùṣọ́ àgùntàn, wọ́n máa yẹ páálí rẹ wò pẹ̀lú gbogbo agbára wọn ni. Tẹ́ bá ti mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá. Kó tó sọ̀rọ̀ méjì mẹ́ta, ohùn rẹ̀ ó ti fi hàn pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ọ́. Kò ṣeé yí padà. Ṣùgbọ́n ṣé o mọ̀ tó lè yí padà? Òun ni pé bóyá àwọn míì tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí wọn kì í ṣàṣeyọrí, ìwọ lè ṣàṣeyọrí. Bóyá àwọn míì tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí wọn kì í ṣe dáadáa, ìwọ lè ṣe kí ni o lè ṣe dáadáa. Bóyá àwọn ọmọ míì tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí wọ́n lè jó jìbìtì lóòótọ́, ìwọ lè jẹ́ olótìítọ́ àtẹ̀ntí kì í lu jìbìtì. Bóyá àwọn míì tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wọn kì í ṣe orísun ìbùkún, ìwọ lè jẹ́ orísun ìbùkún. Èyí ni ṣe yí padà. Sórí wọ́n ti fojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wò mí, ìṣe ìdí nìyí tó fi ṣiṣẹ́ rẹ mọ́. Ṣé ìdí nìyẹn tó fi jókòó ká ojú kan, o ti bẹ̀rẹ̀ àníyàn. Ẹ máa wá sọ àwọn ìsọkúsọ, áńgẹ́lì tó ń pín location, o mọ̀ ti fọ́ mi lẹ́nu o, wá lè dá mi sí kó o ṣe mí lọ́mọ orílẹ̀-èdè Amẹ́ríkà, Ọlọ́run ìṣàṣìṣe o, ó mọ̀ọ́mọ̀ dá ọlọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà ni o. Àwọn kankan wà tí ò ṣe yí padà. Ṣùgbọ́n àwọn kankan wà tó ṣe kí ni o tó ṣe yí padà. Jẹ́ kí n rán ọ létí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ń ṣe dáadáa nílùú òkèèrè. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ń ṣe dáadáa ní orílẹ̀-èdè tí wọn ò tẹ̀tarí, tí wọn kì í sí ṣaláìní. Mo ń wàásù fáwọn opó lọ́dún kan, mo wí fún wọn ni mo ní ẹlòmíì inú yín dípò kó padà oko. O ti jẹ́ kẹ́nìkan tọ̀ jẹ́ pé má jẹ̀mú adáni padà sóko gbiná dànù láyé mi. O tí ìgbọ́ Yorùbá yẹn rí pé
nínú ìgbẹ́ lówó wà. Owó táwọn tó ń bẹ lábúlé ń pa, ìwọ tó ń gbálẹ̀ iléèwé primary àbí secondary ò pa. Oko ilẹ̀ táwọn bàbá rẹ̀ sì ní tó ṣe é dáko, tí ó tó kéré wá gbòòrò, tó tún padà lóko lọ dáko, tó tún padà wá gbòòrò wá tà á, tó fi lówó gidi lọ́wọ́, tó fi ní máa tọrọ jẹ, tó fi rán àwọn ọmọ rẹ lọ léèwé tí wọ́n fi ṣe rere. Ṣùgbọ́n ibi ẹkún ọkọ mi kú ló jókòó sí, ó ò lè yí padà, pọ́pọ́ rẹ ti kú. Ìjọ lè yí padà ni pé àwọn ọmọ pọ́ wà máa ń ṣe rere. Tẹ́tí sí mi dáadáa, àwọn nǹkan kan wà tí ò ṣe yí padà. Àwọn nǹkan kan wà tó ṣe ṣe kí ni o, tó ṣe yí padà. O gbọ́dọ̀ mọ ìyàtọ̀ ẹ̀. Ṣé ó jẹ́ ọkọ tó ti kú ni? Ó lè jí. Ṣùgbọ́n àwọn mọ́láyé àwọn mọ́ṣe tó wá bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. Ṣé ó jí bàbá rẹ tó ti kú ni? Ó lè jí. Ṣùgbọ́n kò nílò káyé rẹ bàjẹ́ torí pé bàbá rẹ ti kú. Àìmọye àwọn tí ò ní bàbá tí ò ní ìyá tí wọ́n ń ṣe rere. Wàá jókòó kalẹ̀, wọ́n ń sunkún lójoojúmọ́. Ìgbàṣegbà fámìlì wa àwọn èdè báyìí, fámìlì wa àwọn èdè báyìí, fámìlì wa àwọn èdè báyìí, tí ẹ lè yàtọ̀. Ìdí mo fẹ́ bọ́ sọ tó kàn náà ni pé má sọ àfojúsùn rẹ nù nídìí àníyàn ṣíṣe. Nídìí àníyàn ṣíṣe, má sọ kí ni o, àfojúsùn rẹ nù. Ọ̀pọ̀lọpọ̀ wa, ọwọ́ wa ti fẹ́ tó, ṣùgbọ́n àníyàn ṣíṣe ó sì jẹ́ ká gbàgbé bá ti fẹ́ débẹ̀. Ọmọ kan bá ẹnìkan, ó ń gbé lọ́dọ̀ ẹnìkan, wá ní wọ́n fìyà jẹun. Wọ́n á sọ fún un, mo ní ọmọ ọdún mélòó ló ti délé ibẹ̀? Ó lọ látọmọ ọdún 6. Ọmọ ọdún mélòó ni ọ́? Ó lóun ti pọ́ ọmọ ọdún 18. Mo ní iye ọdún tó kù tó lò lé yẹn ó kéré sí iye ọdún tó ti lò. Máa forí tì, kò ní pẹ́ dáa fún ọ. Mo mọ tọmọbìnrin yẹn tó ti ṣe nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ nínú ayé àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìsìn. Ìyìn tó máa ń ṣe wájú lọ nìyẹn. Nígbà tá a ti fẹ́ débẹ̀ tán, ìgbà yẹn gan látọ̀pá àtẹ̀síwájú mọ́. Sórí ẹni tó kọrin pé mò ń tẹ̀síwájú lọ́nà náà, mò ń gòkè lọ síbi gíga. Ẹ lọ wo ẹsẹ̀ kejì orin yẹn. Ó ní ọkàn tòun o kò dúró níbi iyèméjì àtàníyàn àtẹrù. Ó níbi gíga lọ́kàn tòun fẹ́. Ó láwọn kan lè sọ pé àwọn fẹ́ bí ibi iyèméjì, ibi àníyàn, ibi ẹ̀rù. Ó ló lè wù àwọn o. Ó ní ṣùgbọ́n tòun o, ibi gíga ni tòun. Ìwọ ńkọ́? Ibo ń tiẹ̀? Ibi àníyàn, ibi ẹ̀rù. Ó ti sọ àfojúsùn rẹ nù. Ó! Iṣẹ́ àwọn àpọ́stélì ni wọ́n fi parí orí 27. Ẹsẹ̀ 23. Acts 27:23 àti 24. Nítorí áńgẹ́lì Ọlọ́run tí ẹni tí èmi ń ṣe àti ẹni tí èmi ń sìn, ó dúró tì mí ní òru àná. Ó wí pé, má bẹ̀rù Pọ́ọ̀lù, ìwọ kò lè ṣàì má dúró níwájú Késárì. Wọn ò tí ì jẹun fúnjọ́ 14 nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀. Jẹ́ kí n sọ fún yín pé inú ìjì ńlá ni wọ́n wà. Wọ́n tiẹ̀ ni wọ́n pa gbogbo àwọn ẹlẹ́wọ̀n tó wà ń bẹ̀ ni. Ṣùgbọ́n níbi tọ́lọ́run mú Pọ́ọ̀lù lọ, Róòmù ni. Ìjì ò bá máa fẹ́ kó má dúró láéláé. Bí iṣẹ́ ìjì yẹn fúnra rẹ̀, Ọlọ́run yóò lò láti gbé Pọ́ọ̀lù dé Róòmù. Ìgbà pé kò ní débi tó ń lọ yẹn kò lè ṣẹlẹ̀ láéláé.
nígbà tó Ọlọ́run sọ fún Jósẹ́fù pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n tẹríba fún, kò tó wá ilé Pọ́tíférì tí í ṣe oko ẹrú wá, jẹ́ kí n sọ fún ọ pé ẹ̀wọ̀n wá, ṣùgbọ́n kò sọ àfojúsùn rẹ̀ nù, ó débi tó ń lọ torí pé Ọlọ́run ló mú lọ bẹ́ẹ̀. Olórin yẹn ní Ọlọ́run ló mú un bọ̀. Èèyàn lè sọ pé òun pẹ́, Ọlọ́run ò pẹ́ rí. Ọlọ́run ṣe kí ni? Kò pẹ́ rí. Má sọ àfojúsùn rẹ̀ nù. Rántí dáadáa o wípé ó ní ìdí láti àníyàn lójoojúmọ́. Rántí dáadáa o wípé o ò gbọ́dọ̀ máa fojú ara wo àníyàn, ojú ẹ̀mí ló wo ìṣòro rẹ, o gbọ́dọ̀ máa fojú ẹ̀mí wò pé ọ̀nà àbáyọ wà. Rántí dáadáa o wípé àníyàn àti ìgbàgbọ́ wọn kì í ṣiṣẹ́ papọ̀. Rántí dáadáa o pé oògùn fún àníyàn òun ni àdúrà. Rántí dáadáa o páwọn nǹkan kan wà tó lè pààrọ̀ àti àwọn nǹkan kan wà tó lè pààrọ̀. Rántí dáadáa o wípé má jẹ́ kí àníyàn kó jẹ́ kó sọ àfojúsùn rẹ nù. Jẹ́ kó wà lọ́kàn rẹ dáadáa pé Ọlọ́run níbi tó mú ọ lọ. Ṣé Paul dé Róòmù? Bẹ́ẹ̀ ni. Ṣé wọn náà débi tọ́lọ́run mú ọ lọ? Bẹ́ẹ̀ ni. Ṣé mi náà débi tọ́lọ́run mú mi lọ? Bẹ́ẹ̀. Torí pé Ọlọ́run kì í ṣàṣìṣe, Ọlọ́run ò sì pẹ́ rí. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Babátúndé Emmanuel Ajayi, oníwàásù ìjọ Victory Independent Baptist Church. Mo fẹ́ kó o gba Jésù, kó o fi ìgbàgbọ́ rẹ sínú ikú, sísí àtàjíǹde Jésù gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan péré tó lè múyàn dé ìjọ̀wọ́. Mo fẹ́ kó o pa àníyàn tì o, fẹ́ kó o gbé ayé ìgbàgbọ́ tó ń gbàdúrà tó sì tẹ̀síwájú lọ́nà náà débi àfojúsùn rẹ̀ láì padà sẹ́yìn. Pè mí lórí 07038085652 07038085652 07087682122 07087682122 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run alààyè kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.